ààrẹ tẹ́lẹ̀ olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ ó mà ti tú àṣírí nípa àwọn Fúlàní apààyàn tíjọba ń pè ní báńdíìtì lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ló sì ti sọ nǹkan tí gbajúgbajà àfáà ilẹ̀ Haúsá ni tó tún jẹ́ agbódegbà àwọn báńdíìtì lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyún Sheikh Ahmad Gumi. Ó ti sọ nǹkan tí bàbá náà tó bá sọ nípa àwọn báńdíìtì lẹ́yìn tí Gumi tó lóun ṣàbẹ̀wò sí àwọn báńdíìtì náà nínú igbó kìjìkìjì tí wọ́n ń gbé. Kì í ṣe ìròyìn mọ́ wípé aró orókun aró ìrẹ́díẹ lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ o, nítorí pé àwọn Fúlàní ajínigbé àti apààyàn tíjọba ń pè ní báńdíìtì ọ̀rọ̀ wọn ó ti wá gbókùn sílùú báyìí o, tó jẹ́ pé bọ́n ṣe ń jí ọmọdé gbé bẹ́ẹ̀ náà ni wọ́n ń jí àgbà gbé. Pàápàá lọ́sẹ̀ méjì sẹ́yìn nígbà tó jẹ́ pé bí wọ́n ṣe wọ iléèwé kan tí wọ́n ń pè ní Girls Comprehensive College tó wà ní ìlú Maga ní ìpínlẹ̀ Kebbi tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ 15 lọ, inú wọn tó wọ ṣọ́ọ̀ṣì Christ Apostolic Church Òkè Ṣẹ́gun tó wà ní ìlú Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ìṣẹ́gun tí ṣe Tuesday tó lọ lọ́hùn-ún, tí wọ́n sì pa èèyàn 3 yàtọ̀ sí àwọn ọmọ ìjọ bíi 38 tí wọ́n jí gbé lọ ìtìjọba padà rí gbà. Nínú ọ̀sẹ̀ kan náà ní làwọn oníṣẹ́ ibi iná tún ya wọ iléèwé àwọn kátólíìkì ètò ń pè ní iléèwé St Mary Catholic School tó wà ní ìlú Papiri ní ìpínlẹ̀ Niger. Bẹ́ẹ̀ ni wọ́n jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n lé ní 300 tí wọ́n jí wọn wọnú igbó lọ. Ṣáò ètò ààbò yìí inú mà mẹ́hẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé Sheikh Ahmad Gumi oríṣiríṣi ọ̀rọ̀ burúkú làwọn ẹ̀ máa ń sọ sí bàbá náà, nítorí pé òun ló máa ń ṣe agbódegbà àwọn báńdíìtì gbogbo ìgbà. Ẹni Sheikh Gumi inú máa ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba pé ká má kọjú ìjà sáwọn báńdíìtì, ká má ṣe pa wọn nípakúpa, bí kò ṣe pé ó yẹ ká má bá wọn ṣe ìpàdé, kájọ máa jíròrò, kó sì máa wá bí àlàáfíà yóò ṣèjọba ní. Gbogbo ọ̀rọ̀ yìí ló jẹ́ kọ́pọ̀ ọmọ Nàìjíríà kan máa sọ pé ilá Gumi ó ti fẹ́ máa ga jù nílẹ̀ lọ àti pé ó ti fẹ́ máa lágbára jùjọba lọ. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń pàrọwà sí ìjọba Tinubu pé kó fọ̀rọ̀ wá lẹ́nu wò tàbí kó tiẹ̀ gbé lórí bó ṣe ń ṣe àtìlẹ́yìn fún àwọn Fúlàní apààyàn tó ń pè ní báńdíìtì náà. Ṣáò nígbà tó ń sọ̀rọ̀ náà ìfọ̀rọ̀wérọ̀ kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ jẹ́ kó dì í mọ̀ wípé lẹ́yìn ìgbà kan tí Gumi tó wọnú igbó lọ bá àwọn báńdíìtì apààyàn náà tó lọ bá wọn ṣèpàdé, ó ní bó ṣe jáde lòun ránṣẹ́ pé kí ló bá bọ̀ kó wá fi làbárè náà tóun létí. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní níṣe ni Gumi ló máa bú sẹ́kùn. Ó ní ó sọ fún òun pé tó ń pa òun lẹ́kùn ni pé ńgbà tóun wọnú igbó àwọn ọmọ kéékèèké bíi ọmọ ọdún 13, 14 àti 15 ni wọ́n wà lára àwọn báńdíìtì náà táwọn náà ń pààyàn. Olóògùn olóró tí wọ́n mú àti ìfàkúfà tán fà tó ti jẹ́ kójú wọn le ó ba òun lẹ́rù. Ọbásanjọ́ ní ìkíní ló pa Gumi lẹ́kùn, tó sì ní bí àwọn ọmọ tó yẹ kó wà níléèwé tí wọ́n rán níléèwé tí wọ́n kàwé tán bá ti rí ẹni tí ó lówó táwọn náà sì ti di dàkúdà sí ìgboro tó ti ń pààyàn, wọ́n ní kí náà rò pé yóò ṣe. Wọ́n ní irú àwọn ọmọ bẹ́ẹ̀ yóò fẹ́ máa lé àwọn olówó àtàwọn tó ní láwùjọ, wọn yóò máa dà wọ́n láàmú ni. Tí Ọbásanjọ́ sì ní èyí gan làṣírí tó wà lẹ́yìn ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà.